jọmọdúkà. Assalamu alaikum jọmọdúkà. Ìkẹ́ Ọlọ́run ọba kó lọ bólúgbọ́ mi. Ọlọ́run ọba la máa kọ́kọ́ kí. Àkìkí tún kí ọba tó dùn ún kí. Àkìkí tún kí ọba tó dùn ún kí. Kíkí rẹ̀ lè ó ga púpọ̀. Láìláìláláwù ọba rẹ̀. Kíkí rẹ̀ lè ó ga púpọ̀. Kíkí rẹ̀ ọba tó dùn ún kí. Mo kí ẹ kí n lè rí nǹkan gbà. Bẹ́rù bá mo lówó rẹ̀ kí. Bẹ́rù bá mo lówó rẹ̀ kí. Yóò dọ̀ ọmọ ní kíákíá. Mo ní yóò dọ̀ ọmọ ní kíákíá. 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 Bẹ́rù bá mo lówó rẹ̀ kí. Yóò dọ̀ ọmọ ní kíákíá. Àṣàbí o, bẹ́rù bá mo lówó rẹ̀ kí. Yóò dọ̀ ọmọ ní kíákíá. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sallim taslima. Torí Maulana aṣèkiri díwánù láàyè sẹ́nitọ̀ ọ̀rí Ọlọ́run. Mo ní ayé á máa fẹ́ yín látòwúrọ̀ dalẹ́. Bámi ẹ̀rẹ̀ mọ́, mo ní ayé á máa fẹ́ yín o látòwúrọ̀ dalẹ́. Prince Adébíyì Adéṣínà aláṣà Unique Motors táyé wí mo láyé á máa fẹ́ yín o látòwúrọ̀ dalẹ́. Bàmí Ají Miftahudeen Olúbàjò babalálùbáríkà ayé á máa fẹ́ yín o látòwúrọ̀ dalẹ́. Ìkàlẹ̀ ṣé wàdùlà kí mo bá mi náwó alábàámi Àdìsádé ayé á máa fẹ́ yín látòwúrọ̀ dalẹ́. Mo ní ayé á máa fẹ́ yín o látòwúrọ̀ dalẹ́. Ẹ ò ní kọ́ táyé, aráyé ò ní kọ́ tẹ̀yìn. Mo ní ẹ ò ní kọ́ táyé, aráyé ò ní kọ́ tẹ̀yìn. Ayé á máa fẹ́ yín o látòwúrọ̀ dalẹ́. Mo tún fi sọ pé ògo ni Ọlọ́run ló gbéga. Ògo ni Ọlọ́run ló gbéga. Ṣèkìrì díwọ̀nù láàyè ọ̀rí Ọlọ́run. Ògo ni Ọlọ́run ló gbéga. Ìmọ́lẹ̀ ní ayé mọ́mọ́ pa o. Ògo ni Ọlọ́run ló gbéga. Jígí ní ayé mọ́mọ́ fọ́. Ògo ni Ọlọ́run ló gbéga. Àmùdùnú ní ayé mọ́mọ́ fọ́. Ògo ni Ọlọ́run ló gbéga. Ibùdó ní ayé mọ́mọ́ jẹ́ ògbẹ́. Ògo ni Ọlọ́run ló gbéga. Mo fi ní Allahumma
oníṣẹ́ ńlá. Allahumma salli ala sayyidina Muhammad. Wa ya Rabbi salli ala sayyidina Muhammad. Tàwẹ́tà fún Musa, Injila fún Isa, Saburatu Dáúdà, Al-Qur'ani fún oníṣẹ́ ńlá. Allahumma salli ala sayyidina Muhammad. Wa ya Rabbi salli ala sayyidina Muhammad. Muhammadu Yasin, Muhammadu Emi, Ọlọ́ba wa ká Muhammadu o. Torí Maulana Sheikh Ridwanullahi Zenito. Mo wí pé Ọlọ́run má jẹ́ wó lulẹ̀ bí ògiri. Maulana o, Ọlọ́run má jẹ́ wó lulẹ̀ bí ògiri. Ọba tí ó jẹ́ kí Káàbà owó. Ọlọ́run tí ó jẹ́ kí Káàbà owó. Ọba má jẹ́ wó lulẹ̀ bí ògiri. Ẹ ṣé mo dúpẹ́ bàbá mi dáadáa. Ìbànújẹ́ ò ní kàn yín kó wọlé àmọ́ ọmọ bàbá Fatima. Ọba tí ò jẹ́ kí Káàbà owó. Káàbà owó. Ọba tí ò jẹ́ kí Káàbà owó. Ọlọ́run má jẹ́ wó lulẹ̀ bí ògiri. Bàmí Ajímúftà Udini bàbá alálùbáríkà kan bá wọ ọmọ lóríire. Ìbànújẹ́ ò ní ìgbẹ̀yìn ọ̀rọ̀ yín láyéláyé bọ́wọ́ lámọ́ ọmọ wọn mọ̀ Adéwálé. Mọ́ṣáláṣí wa la ilaha illallah ni. Ògo òkìkí wa la ilaha illallah ni. Ó ṣọlẹ̀ wa o la ilaha illallah ni. Mo ní lílọ bíbọ̀ wa la ilaha illallah ni. Ọṣẹ fìsàfìsà wa la ilaha Allahumma ya Rabbi salli ala Muhammadin wa sallim ala Taha Habibi Muhammad Adéwálé. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah.
ìbànújẹ́ oníkànnì láyéláyé bàbá wọlé mọ́ wọn mọ́ mi bàbá Fátímọ̀ oní gàrí olóyọ̀ tó sì ládùn tẹ́lẹ̀ aláwọ̀ àṣàlà wà mọ̀rí àbámi àwọn ìyá alálùbáríkà náà sanwó mi lọ́wọ́ ìbànújẹ́ oníkànnì bọ́wọ́lá mọ́ Adéwálé màmá mi ṣe ìdáyí torí náà sanwó mi lọ́wọ́lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ àtìṣọdún èyí á ó ṣe mi sínú ọlá ńlá. sallallahu alayhi wa sallam. ìyá ń sáwùdí mọ̀lánà ní pẹ̀lú ògùn ọlọ́run.